Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó ń come across program mi, bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi tag gbogbo àwọn alágbára pátá, gbogbo àwọn aṣíwájú wa pátá, especially gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pátá tí a pè ọmọ Kútì Òjúre. Agbára tí à ń pè ní power, ìtẹ̀síwájú ló yẹ kó jẹ́, but mo fẹ́ ṣe eléyìí ní àdáyanjú agbára kí lè fi pe gbogbo àwọn ọmọ Kútì Òjúre sí àkíyèsí. Kí là ń pè ní agbára? Tó bá máa sọ̀rọ̀ agbára, ó máa sọ̀rọ̀ ilẹ̀. Ẹni tó ní agbára ló ní ilẹ̀. Ṣé rí ní ìgbà ìwáṣẹ̀, mo sọ ní program mi kan, ní ìgbà ìwáṣẹ̀ àwọn jagunjagun ni baba ńlá baba wa. Number one, ọba tó máa ń sọ yẹn, ẹni tó bá ti pè ní ọba, òun ni number one. So ọba máa lọ jagun ni, because báwo lọ́yìn máa pè ẹ́ ní ọba pé ìwọ ni ọba gbogbo àdúgbò, ọmọ wa mú àdúgbò yẹn, ọmọ wa kó àdúgbò yẹn lẹ́rú, ojú tiẹ̀ náà. So ọba máa lọ jagun ni, ọba máa ń kú fáráàlú láyé ìwáṣẹ̀ ni. But ní ìgbà tó yẹ pé tó bá ti lọ jagun, wọ́n máa pa ọba ilé, tó bá ti lọ jagun, wọ́n máa pa ọba ilé, lọ́ fi ní kí ọba ládéládé kó máa dúró lé, lọ́ fi wá yan ìbà lórí ogun. Ìbà lórí ogun mọ̀ pé alágbára ni ọba tó wà ní ilé o, alágbára lòun náà. But nígbà tí balógun fẹ́ tẹ́, ló wá rò pé òun ti jà títí òun ò rẹ́ni bá jà, nítorí pé agbára ń bùn, ogun ń bùn, ọlá ń bùn, ó wá kọjú sí olórí ẹ̀, olórí ló kù tóun fẹ́ bá jà, torí òun ti lágbára títí. Ìtàn ọjọ́ bòmí nìyẹn, ìtàn ilẹ̀ Yorùbá nìyẹn. Ṣé rí Boko Haram terrorist tó ń ṣẹlẹ̀ yìí, kò ṣẹlẹ̀, wọ́n fẹ́ fi gba ilẹ̀ wa ni. Wọ́n fẹ́ fi gba ilẹ̀ wa ni. Bí wọ́n dẹ̀ ṣe fi gba ilẹ̀ wa yìí, wọ́n ń lo politics, wọ́n ń lo ẹ̀sìn, wọ́n dẹ̀ ń lo civilization. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí Nigerian game doesn't start today. Nigerian game doesn't start today. That was why tí mo ṣe name ààrẹ wa yìí ní game changer. A gbọ́n, a ka ìtàn, a bá ìtàn, a mọ nǹkan tó ń pè nígbà tó fún wa democracy. Ẹ wo bó ṣe ń rotate kíní yẹn, àti ibẹ̀ lọ ti lọ níbi agbára tí wọ́n ń dánwò, ibẹ̀ lọ ti lọ invent àwọn Boko Haram, àwọn terrorism yìí. Tẹ bá dẹ̀ wò nígbà táwọn terrorist kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í ṣọṣẹ́, gbogbo àwọn bọ́dà wa ló ti ń ṣe ọṣẹ́ ńgbà yẹn. Yes, gbogbo àwọn bọ́dà ló ti ń ṣọṣẹ́, àwọn bí Musa, bí àwọn bí Niger, àwọn bí Cameroon, àwọn bí Iraq, kí ló kọ ẹ̀, ẹ ṣáà mọ àwọn ìlú yẹn tí a ṣí ẹ̀ bọ́dà pẹ̀lú wọn yẹn, ibẹ̀ ló ń gbà wọlé sí wa lára. Ilẹ̀ tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ nípa òyìnbó ló wá pín ilẹ̀. Tí ẹ bá mọ ilẹ̀ Yorùbá lásán àtó country, nípa agbára bí àwọn baba ńlá baba wa ṣe wá agbára. But nítorí pé ẹ̀sìn dé, agba ẹ̀sìn, àwa gbogbo agbára yẹn asọ́lẹ̀, gbogbo agbára yẹn apèndẹ́rù, gbogbo agbára yẹn apèṣíríkù. Àwọn bandit ti ń wọlé báyìí, àwọn bandit ti kidnap àwọn ládéládé wa, wọ́n kidnap àwọn olóyè wa. Níbi kò sógun, kò sí kílókè, kò sọṣẹ, kò sógun. Àwọn bandit dé tógun lọ fún wọn báyìí tó wọ́n lò fún pa. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní ògùn mọ́, ẹ̀ ní àṣẹ mọ́, ẹ̀ ní kankan mọ́. Mi ò dẹ̀ blame yín. Ní ìgbà tí àwọn people yìí wá sẹ̀, the first thing tó kọ́kọ́ gbà lọ́wọ́ wa ni wọ́n kọ́kọ́ gba culture wa, and our culture is our power. Culture wa ni agbára wa. Yes, because there is respect wa and culture wa, àti gbogbo nǹkan pátá. Àṣà wa ní ilẹ̀ Kútù Òjìrè, òun ló di ìṣe wa. Ọlọ́run, àṣà wa, bá ṣe ń jẹun, bá ṣe ń mu, bá ṣe ń wẹ̀, bá ṣe ń ṣègbéyàwó, bá ṣe máa ń bá ẹbí lò pọ̀. A ní ọ̀rọ̀ òwe, ọ̀rọ̀ àṣàmọ̀, ọ̀rọ̀ ìbínú, ọ̀rọ̀ ìpẹ̀tù, gbogbo ẹ̀ la ní. A ní ìjálá, a ní ìyèrè, ẹkún ìyàwó, oríṣiríṣi.
oríṣiríṣi àríyá la ní ilẹ̀ Kútù Òjíire Ọlọ́run, but because of àti inherit religion oní religion, culture oní culture, ó lè gba Islam kó má gba culture Islam, ó lè gba Christianity kó má gba culture Christianity, ó lè jẹ́ ọmọ Yorùbá kó má ṣẹ̀fá, ó lè jẹ́ ọmọ Yorùbá kó má bọ̀gùn, but kò jẹ́ ọmọlúàbí èèyàn. Tí o bá rí ọ ní ìrínisí nìṣe ni lọ́jọ́, tí ẹ bá wo gbogbo nǹkan tí Yorùbá sọ pátá, ẹ máa mọ̀ pé níbi tí kinní yìí ti wọ́ wá, it's not only politics. Kò kí ń ṣe politics nìkan ló ń pè lórí wa mọ́sìn, ó ti ju politics lọ, torí ẹ ti ń já ẹ̀mí àwọn èèyàn légbodò. Pípù tẹ̀dẹ̀ ń jà yìí ní ìgbà tí àwọn ìlú kan tí àwọn ń wá nǹkan tó ń pè ní agbára, tó fẹ́ lọ sínú mú, tó ń wá gbogbo nuclear weapon, tó ní nǹkan tó lè fẹ́ sátẹ́gùn tí tó lè pa gbogbo ìlú kan run, tó ní nǹkan tó lè wọ́n láti ìlú wọn sí ìlú kan tí wọ́n ní mú àwọn àmì wọn lọ, tí wọ́n invent everything lójoojúmọ́. Àwa tẹ́ pé àwa ara wa, àwa dúdú ara wa ṣe para wa, àṣepara wa ṣe wà lẹ́yìn because wọ́n fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa, wọ́n fẹ́ kí ilẹ̀ wa ṣe gbé fún wa mọ́. Ìlú òyìnbó lè pé anybody tó bá ti jáde kúrò ní báwo lè máa kúrò ní ilẹ̀ bàbá ẹ̀ tó máa kí ẹ kú oríire, congrats. O gba visa Canada, congratulations. O gba visa London, congratulations. Any visa tó bá gba báyìí sí, congratulations. O kú oríire ni. O ń kúrò Ọlọ́run ọlọ́gbọ́n o, olóye o, báwo ni kò bá ṣe jẹ́ kéèyàn máa kúrò ní ìlú bàbá àti ilé ìyá ẹ̀ tomijé wípé òun fẹ́ lọ ṣoríire wá láti ìlú olé ìlú. Ṣé kò yẹ kẹ́ ti mọ̀ pé something is wrong somewhere? Nǹkan kan dẹ̀ wá bà wá jẹ́ gbogbo àwọn ọmọ Kútù Òjíire pátá, kò ṣe gbogbo ọmọ ènìyàn, a ní short memory, a máa ń tètè gbàgbé nǹkan. Tí ìyá bá jẹ wá fógún ọdún, tí èèyàn bá jẹ ìgbádùn ọjọ́ kan, ó máa gba gbogbo ìyà tó ti jẹ. Èèyàn kì í gbàgbé ẹ̀tàn, ó ní láti fi sọ́wọ́ sí kó má bàa fi jẹun. Ẹ lọ́wọ́ àwọn bandit wọn ṣe máa operate nsìn yìí. Ṣé wọ́n ti ń gbà tó lọ àtáàkì gangan lọ́yọ̀ọ́, wọ́n tún lọ àtáàkì ibì kan náà ní Ogun State. Ìgbà yẹn ni Sunday Igboho jáde, ó ti yé, but kì í ṣe ààrẹ wa ìlú à ń bẹ́ẹ̀ ń gbà yẹn o. Ṣọ̀rọ̀ kan tó bá Sunday Igboho fà, ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ pé àwọn Boko Haram yìí set of people yìí náà àwọn ló invent wọn. So game changer tó dé yìí ó fẹ́ fi tánẹ́jì gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ni. Kíní tí wọ́n wá ti pẹ́, gbogbo ẹni tó ṣẹlẹ̀ sí náà mo àfihàn yín o, but ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba ẹ tètè bá wa paná kíní. Ìwọ tó dẹ̀ wò pé ìdí ìbàjẹ́ yìí ló ti ń jẹ, ibẹ̀ ló ti ń mu. Ọmọ Boko Haram, àwọn fámìlì ẹ̀ Boko Haram mi ò ní ṣépè, mi ò dẹ̀ ní súre, but ẹnu mi ò ní gbófo. But nítorí gbogbo nǹkan tí o bá ṣe pátá lójú ayé ẹ báyìí ló máa ti bẹ̀rẹ̀ sí kẹsàn. Nítorí ẹ̀ ló jẹ́ pé tí ẹ̀san bá dé ní ìgbà míì, ẹlòmíì máa ń wo ẹ̀san bí normal thing. Ẹ̀san kì í ṣe normal thing. Ẹ jẹ́ ká ronú out of the box. In fact tó bá yẹ pé òun lọ ẹ̀fù gan, òun lọ àjọ náà gan, ìwà tó ń wù yẹn ṣé òkè Ọlọ́run ti dáríjì ẹ̀, ìwọ ti dàtún bí ní Olúwa, ẹni tó bá tiẹ̀ jẹ́ ń kọ́. Àwọn tó kóbọn fún yìí tó wá ń kidnap èèyàn yìí, they doesn't know what they are doing. They were trained to be like that. I keep telling you guys this. Yes, they were trained to be like that. Bọ́dà wà lọ́dẹ̀ attack, wọn ò lè wọlé wá sáàrin ìlú. Gbogbo Boko Haram ti dé, kíní kan ti dé, wọn ò lè wọlé wá sáàrin ìlú. Torí ìjọba gan mọ̀ pé ilẹ̀ Yorùbá wọn ń ṣeré o. Tẹ́ bá gbé wá ń gbóná, àwọn náà máa dá padà fún yín ni. Ilé òun sọ̀rọ̀ pé fọ́ọ̀nù kí ẹ̀ kó bọ̀. Àwọn kan wà ọmọ ọkọ tó bùn jẹ́. Ẹ rí àwọn ẹlòmíì tó bá wọn program náà pé àkílẹ̀ ni ń sọ, kílẹ̀ ni ń sọ, kò ṣe pé kò tí ì jẹ́ victim. Ọlọ́run jẹ́ kémi jẹ́ victim, ó ti yé. Àwọn tó dẹ̀ jẹ́ victim náà, Ọlọ́run àbá ẹwà àwọn yín lójú. But kíní yìí ò ṣe máa ṣẹlẹ̀ ń sìn. Ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ láti ìgbà tí a ti gba wèrè mẹ́sìn, láti ìgbà tí àkàrà ojúde bàbá wa ò ti níyọ̀, láti ìgbà tá a ti ń tọ ìran wa lọ́pọ̀, láti ìgbà tí amókun ẹ̀wù ẹ̀wọ́ òkèlè ń wo ẹ̀wù sàlẹ̀. Kò kí ń ṣe ààrẹ tó wà ń bẹ̀ yìí ló bà Nàìjíríà jẹ́. Ó láwọn tó ń bàjẹ́, àwọn tó dẹ̀ ń bàjẹ́ yìí àwọn ológun tó kù ń bẹ̀ ni. Ẹni tó bá mojú ògùn ló pa bìnírè, ẹni mojú òkun òun ló mà ti tu. Gbogbo bí Boko Haram ṣe wọlé, ààrẹ yìí tákù àwọn kan pé ẹgbà ó lọ́wọ́ máa dá ọkọ̀ ọmọ àwọn oníkálùkù mọ́ra wọn, but gbogbo yín pátá
ẹ má wọrí ayé ilẹ̀ máa ti gbẹ̀san o ọlọ́run bá gbọ́ ẹ ní kú ẹ ní rùn but ẹ máa gbénu léwòrán ìta ni o ó ṣẹlẹ̀ sí ọ gbogbo tẹ jí kó gbogbo tẹ fi ìbànújẹ́ kó ẹni ilé ní gbogbo ẹlòmíì wà kò síbi tí ò ti nílé lórí ilẹ̀ alàyè owó tó ní gan ìwọ̀n dìwọ̀n ò lè tòṣì mọ́ ẹ máa tòṣì ó yẹ lẹ́nu òkè oní private jet billion trillion owó tó yẹ pé tí àgbàná bá wọ bẹ̀ àjẹjẹjẹ á lọ owó yẹn ló ní bó tó bá ti jẹ́ pé owó orí olórí ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ etí yẹyìn ló fi kówó yẹn jọ ó lè tajà òkúta tó bá tajà òkúta tó máa gbowó ìpè ó lè báwo lọ́yẹ̀ sẹ́yìn náà tó bá tajà ìpè ó máa gbowó òkúta orí olórí ẹsẹ̀ lẹ́lẹ̀ tó kójọ lọ ẹ̀jẹ̀ wọn máa bí ẹ̀ olómẹ́kà ò sí bẹ́ẹ̀ ó gba ramadan ò sí bẹ́ẹ̀ bó tiẹ̀ lè jẹ́ pé afọwọ́sowọ́pọ̀ tó ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà o mo ń bọ̀ mi ò tí ì dé ẹni tó bá ní kí n má dé mo ní dé bá àtẹ́lẹsẹ̀ abẹ náà